wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣìbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday July 30 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣe ìwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, inú yìí máa dùn, ayọ̀ yìí máa kún lọ́jọ́ tòní. Kódà ó ṣeé ṣe kí ẹ gbọ́ ìròyìn ayọ̀ kan lọ́jọ́ tòní tó máa jọmọ́ ti iṣẹ́. Ó sì ṣeé ṣe kí àwọn kan tó súnmọ́ yín tó jẹ́ bí olólùfẹ́ yín kí wọ́n ṣe nǹkan kan tó ṣe pamọ́ kí inú yín dùn lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa ní ìrètí tí ẹ sì máa tún wà motivated láti túbọ̀ máa báṣẹ́ yín lọ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó tún ṣeé ṣe kí ẹ tún ṣalábàpàdé ènìyàn kan tó ṣe é pé tọ́jọ́ mẹ́ta tí ẹ ti ríra sẹ́yìn, tó sì jẹ́ pé ẹni náà lè jẹ́ bí ọ̀rẹ́ tàbá lásùmọ́ yín kan tẹ́ tún jọ máa ríra lọ́jọ́ tòní lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Ẹ wá tẹpá mọ́ṣẹ́, ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kí ẹ fọgbọ́n àtòrí tọ́lọ́ fún yín ṣe ohunkóhun, kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Gbogbo àkókò tá máa mú lẹ́yìn aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọ̀ ìpè alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ wà distracted bákan, bóyá látàrí àwọn nǹkan tó dàbí difficulty bí ẹ̀tẹ́ tí ní láti jọ́ mẹ́ta, tó sì jẹ́ pé ẹ ti ń gbìyànjú láti mórí bọ́ nínú rẹ̀ tí ó dàbí gbàgbé kò tí ì yanjú. Ẹ lè bá ọ̀rẹ́ kan tàbí èèyàn kan tó súnmọ́ yín sọ̀rọ̀ nípa rẹ̀ bí ó ṣe ṣe, kí wọ́n fún yín lámọ̀ràn kan tó máa ràn yín lọ́wọ́ lé lórí. Àmọ̀ràn tó bá fún yín ìtẹ́ bá tẹ̀lé ajẹ́ tó ṣe é pa ràn yín lọ́wọ́ lórí ìkan náà. Ẹ mọ́kàn balẹ̀, ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì wá àkókò láti fi ṣe prayer lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, lẹ́ni ẹni láti kíyèsára dáadáa, kí ẹ mójútó àwọn kan ní dáadáa lọ́jọ́ tòní, tó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín kẹfẹ́ sàn kan nù, tàbí kẹfẹ́ gbàgbé nǹkan síbi kan, tàbí kẹfẹ́ misplace àwọn kankan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé àwọn kan ní ẹ tọ́jú rẹ̀ pamọ́ dáadáa. Ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ lénìí. Ẹ má kàṣe jù gbogbo ohun tí ẹ bá ń ṣe. Bẹ́ẹ̀ sì ni ohun tí ó bá lágbára jù ẹ̀mí lọ, kẹ má ṣe, kẹ sì má finú tọ́yàn rárá. Ẹ má gbára léèyàn rárá lénìí. Cream jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ dáadáa lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Kódà àwọn nǹkan tí ẹ bá fi kalẹ̀ lénìí, bóyá investment kan ní àbí nǹkan tẹ́ dálẹ̀ á padà bí ẹ ṣe ń fẹ́, á bí oore fún yín lọ́jọ́ iwájú. Ó sì ṣeé ṣe lọ́jọ́ tòní kó pọ̀ yín fowó ṣe àwọn kankan, bóyá kẹ́ ra property tàbí kẹ́ ṣe àwọn kankan tó ṣe pé ó máa tayọ púpọ̀ tínú yín máa dùn sí. Lénìí kẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní ọjọ́ gbafẹ́ ló jẹ́ fún yín, ọjọ́ tẹ́ máa fi relax ní. Ọjọ́ tòní ẹ máa ní good time púpọ̀, tó sì jẹ́ páyíká lé yín gan máa gbalẹ̀ fàlàáfíà. Lọ́jọ́ tòní kẹ́ ṣe àwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ gbafẹ́, kẹ́ enjoy ara yín, ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn èèyàn tó súnmọ́ yín tàbí pẹ̀lú olólùfẹ́ yín láti fi jíròrò, láti fi gbafẹ́. Inú yín máa dùn dáadáa lọ́jọ́ tòní. Ẹ wá múra dáadáa lénìí, kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Orange jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, agbára kankan máa wà fún yín. Ẹ máa wà inspired bákan lónìí, tó sì ṣeé ṣe kára yín yá gágá láti gbájúmọ́ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lénìí, láti rí dájú pé ẹ gbìyànjú láti rí gbogbo nǹkan tí ẹ ń lé ó tó yín lọ́wọ́. Lénìí kẹ́ má ṣe fààyè gbèròǹgbà tí ó tọ́ rárá lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ ò lè rí dájú pé ẹ gbájúmọ́ bí tẹ́ ń lọ,
ohun tí ẹ̀ ń lé yẹn ni kí ẹ gbájúmọ́ kẹ́ lè ṣàṣeyọrí léni kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín kí ẹ free mind yín kí ẹ sì wà positive. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23 ẹ máa tún popular sí dáadáa lọ́jọ́ tòní láyìíká yín o, látàrí pé ó ṣeé ṣe kí ẹ gíráàbù kankan lọ́jọ́ tòní bá kí ẹ rí ipò kan gbámú tàbí kí ẹ rí nǹkan kan ṣe láṣeyọrí lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ó ṣeé ṣe kó ṣe é pé fẹ́ kojú àwọn challenges kan ṣáájú kẹ́ tó dé ipò yìí léni kí ẹ rí dájú pé ẹ enjoy ara yín, ṣùgbọ́n kẹ́ má ṣe nǹkan kan tó máa ṣàkóbá fún ìrínisí yín tàbí tó máa ṣàkóbá fún reputation yín rárá lọ́jọ́ tòní léni kí ẹ rí dájú pé ìdásọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yìí tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pa àwọn àṣírí yín mọ́ àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí lénìí. Kírìmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ dáadáa lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Gbogbo nǹkan tó dàbí iṣu tó ti ń bọ̀dá yín láti jọ́ mẹ́ta ó ṣeé ṣe kí gbogbo ẹ̀yin yanjú lọ́jọ́ tòní tí yẹn sì máa jẹ́ kí ẹ feel relief púpọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ wulẹ̀ tẹpá mọ́ṣẹ́ kẹ́ fọgbọ́n àtòyè tó lọ́n fi yín ṣe okòhun. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì plánù lọ́jọ́ tòní lórí dáadáa ìgbésí ayé kẹ́ sì bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àwọn plánù tẹ́ ní yìí. Lemon jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní ẹ máa bísí púpọ̀ tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ tún padà gbọ́rọ̀ yẹn ayọ̀ lọ́jọ́ tòní kílẹ̀ tó ṣú. Bísí tẹ́ wá fẹ́ bísí yìí ó ṣeé ṣe kó fẹ́ yẹ kí ara fẹ́ máa kan yín bákan tàbí kó dàbí ìgbà kó fẹ́ rẹ̀yìn tẹ́ lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ experience àwọn situation kan tó ṣe é pé ó lè fẹ́ yẹ kí ẹ bínú ṣùgbọ́n o kò sí bí ó tilẹ̀ kò rí. Ẹ mọ́kàn ara yín balẹ̀ kí ẹ avoid gbogbo nǹkan tó ń jẹ́ issue pátápátá lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ kánjú ju bó ṣe yẹ lọ lórí okòwò. Ẹ gbájúmọ̀ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ̀. Ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láyè káyè tẹ́ bá wà pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ green rárá lénìí látàrí pé green jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n gbogbo kọ́lọ̀ aṣọ tó kù pátá lè wọ̀ lónìí kò sí wàhálà. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èrò pé lérò Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ọkàn yín á balẹ̀ pẹ̀sẹ̀ lénìí. Ìrínisí yín àti ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín tẹ́ fẹ́ lò lọ́jọ́ tòní pẹ̀lú àwọn ẹ̀bùn pàtàkì tọ́lọ́run fún yín á ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ má tàṣe dìbò ohunkóhun, ẹ ṣàwọn kan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún léni kẹ́ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Ẹ gbọ́dọ̀ wáṣọ blue rárá lénìí látàrí pé blue jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n lè wọ aṣọ ìkéyìí tó bá wù yín ní kọ́lọ̀ mìíràn kò sí wàhálà. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ó ṣeé ṣe kí ẹ láwọn ìdíà tuntun lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ tún fẹ́ máa tẹpá mọ́ṣẹ́ dáadáa láti rí dájú pé ẹ ṣàṣeyọrí lórí okòwò tẹ́ bá dáwọ́lé. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ẹ ṣàkitiyan lọ́jọ́ tòní láti rí dájú pé gbogbo challenges tẹ́ ń go through láàyè iṣẹ́ ẹ mójútó pátápátá ẹ sì borí rẹ̀ léni kẹ́ wà determine. Ẹ má jókòó sílé láì ṣe ohunkóhun, ó dára kẹ́ jáde lọ láti lọ wá bóyá fẹ́ dá lọ́jọ́ tòní. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 ẹ jìnnà sí àwọn èèyàn tó bá ṣe pé bóyá èròǹgbà ti yín ò bá ti wọn rárá, pàápàá àwọn tó bá ṣe pé ẹ̀kẹ́ fi ń pé bóyá àwọn wulẹ̀ gba ti yín lọ́jọ́ tòní tẹ́ bá wà pẹ̀lú wọn ṣeéṣe kí o fẹ́ jẹ́ kí nǹkan sùn yín tàbí kó fẹ́ kí ọkàn yín pòròrò díẹ̀. Ẹ má fàyè gba negativity rárá lọ́jọ́ tòní kó má bàa ṣàkóbá fáwọn nǹkan tẹ́ fẹ́ ṣe lásìkò yìí. Léni kẹ́ wulẹ̀ gbajúmọ̀ṣẹ́ kẹ́ lè lóore gbámú kí ẹ wà positive. Àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí léni pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ góòdù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 090
33897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.